Ọ̀gá olórin ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta. Ṣé gbogbo ẹ̀ ń dùn? Ìyá yìí náà ńkọ́? A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ajé ń bugbá jẹ o bá ṣe ń tà là ń rà Ọlọ́run bá wá fàlùbáríkà sí. Àwọn tọ̀dọ̀ yín náà kọ́ ṣe orin lọ déédéé ṣáwọn ọmọ ẹgbẹ́ náà ń ṣe dáadáa. Ṣé gbogbo ẹ ti wá bùn sí báyìí? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin mọ̀ pé kò dákẹ́dá wà láyé kó má ládánwò kankan kó má fẹsẹ̀ kọ kó mọ̀rẹ́ èèyàn tara kí pẹ̀lẹ́ ìwé èèyàn bẹ́ẹ̀ ní láti fura sọ́wọ́ ara rẹ̀ ni o torí àsìkò ikọ́ torí ọjọ́ iwájú tí nǹkan láwọ̀ bá ṣàdédé bá lójijì ni ẹ jẹ́ ká nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀ ló máa dáa ó dáa ẹ fẹ́ rí mi ṣé ẹ̀yin gbélé ni ẹ bá ní kí n máa bọ̀ ń sìn gan mò ń bọ̀ lọ́dọ̀ yín kí lẹ fẹ́ bá mi sọ ẹ máa bá mi sọ ń sìn ó dáa kò burú ẹ bá ní kí n máa bọ̀ ń sìn mò ń bọ̀ ẹ máa wá kẹ bá mi kíyà ẹ ṣé ó dàbọ̀. Báwo ni o, Ọlá? Mo wà alright ìyàwó mi. Ibo ló wà? Mo fẹ́ sáré dọ́jà ni. Èyí nice one. Mo kàn ní kí n yí àlàáfíà ìwò náà ni. Ó ṣé o, ọkọ ìyàwó. Ibo ni wọ́n náà wà báyìí? Mo máa wà níbi tí mo ti ń po orin papọ̀ kọ́lọ̀ ń jẹ́ ó da náà ni. Ọlọ́run máa fa àlùbáríkà sí i. Á dóhun lágbára Ọlọ́run. Àmín. Àgbà olúwa ń lọ sílé. I can't say for now. Mi ì tí lè dáhùn báyìí o. Ṣùgbọ́n tí n bá ti ṣe tán, ilé náà ni màá darí sí. Ó bẹ́tà kó pè mí tó bá ti ń lọ sílé so alẹ́ ìkúkú jọ pàdé ńlé. You get it? Okay, later then. Ẹ̀yin ọkùnrin ṣá kí ló tẹ́ ṣe ń parọ́ fún ìyàwó yín. Oyin mi ò parọ́. Oyin ó mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ó gbà sùúrù díẹ̀ mi ò fẹ́ kí ó mọ̀ pé mo wà nílé lásìkò yìí. Kí ni reason? Jẹ́ ká fọ̀rọ̀ tí ẹ̀yẹ́ lẹ̀ náà. Okay o. Ṣé mo kò ṣẹlẹ̀? Kí ni mo ṣe? Mo sọ fún ẹ láti bí oṣù kan sí mo sọ pé mo fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan. O ò dẹ̀ bọ́dà láti bí mi léèrè pé ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ. Ẹ má bínú kò sáyé púpọ̀ ni láti ẹ̀dẹ̀ ti rí mi báyìí ẹ̀rọ ayé sàn kan tẹ́ fẹ́ sọ fún mi báyìí rí. Mi ti ẹ̀ lè bínú sí ẹ. Nítorí ẹ̀ tá a bá bájà là ń díjú fún. Oyin. O kì í ṣọmọ kékeré èmi náà kì í ṣọmọdé tí wọ́n gbáǹdì tí wọ́n sọ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ohun tó bá wà lọ́kàn ẹ̀ tó fẹ́ ṣe gangan ló máa ṣe o tó wù mí lẹ́mìí mi tí mo fẹ́ ṣe o làwọn èèyàn rí. Kò yé mi. Oyin mo nífẹ̀ẹ́ gan. Èmi mà ní. Bẹ́ẹ̀ni ìwọ ni ìtorí ẹ̀ ni mo ṣe sọ pé mo nífẹ̀ẹ́. Kò sí nǹkan tó ṣe tí ó kì í mú mi lórí. Èmi mà ní tó pé ṣe ló dàbí ẹni pé obìnrin kan sọ owó ẹ̀rí láyé. Ṣé mo kọ́ tí ì sọ ṣá? Mo mọ tí mo ń sọ. Ìyàwó ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ìyàwó yín bákan náà. Mo mọ̀ kí problem tí o ní gangan ni o lè disappoint mi láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Why? Àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ kì í ṣe kó máa sọ fún mi pé o gbọ́ rí pé ọkùnrin kan sọ sí obìnrin kan bẹ́ẹ̀ rí. Sí ọ̀rẹ́ ìyàwó ẹ̀. No.
kò sí nǹkan tí ayé ò kì í ṣe. Èmi àti ọ̀rẹ́ mi tó jẹ́ ọkọ ẹ̀ a ò mọ́ra rí láti bí kọ́kọ́. A ríra wa akọ̀jọjọ rẹ̀ ni. A ò wá láti ìdílé kan náà, a ò wá láti ìlú kan náà. Orílẹ̀-èdè tí wọ́n kàn jọ bí wá sí ni ẹni. Likewise ìyàwó tèmi tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, ibo lẹ ti jọ pàdé? Orírìn. Surname tó ń jẹ́ kan ló ń jẹ́. Wọ́n jọ bí yín papọ̀ nínú ilé kan náà. Ẹ jáde láti inú agboolé kan náà. Ìlú tí ẹ jìnnà sí tòdò. Ìfẹ́ tí ẹjọ́ nílé fi jọ ń bára yín ní káàkiri. And I'm very sure possibility wa kò jẹ́ pé nǹkan tí mo sọ yìí ó wà ní ẹ̀mí ẹ̀. Sọ jáde. But wọ́n appreciate nǹkan tó ṣe. Nítorí obìnrin gidi á fi iyọ̀ sí ara ẹ̀. Packaging díẹ̀díẹ̀ àwọn. Má fọwọ́ kàn mí. Àwọn kan gbọ́n ju ẹranko lọ. Àwọn kan jẹ̀wà tí wọ́n gọ̀ jẹ ẹranko lọ. Tèmi bá gbà láti fẹ́ yín, a jẹ́ pé mi kan gọ̀ ju ẹranko lọ. Oyin ṣòwò ní respect. Tó bá jóbìnrin mi tó bàjẹ́ láti lé ní, àti yọ ẹ̀kọ́ náà rọ̀ mí àti kòkó. Gbogbo ara àwọn nǹkan tí mo rí lára ẹ̀ tí mo fi appreciate ẹ̀ náà rí. Oyin. Don't touch me! Ta ni mo wò yìí? Kí ló ń ṣe ń bí? Ọlá, ṣó ní pé olójú kòkòrò ni wọ́n máa ń yìí? O lè sì ní ẹ pẹ̀lú. Ìwọ àti Oyin Adé ẹ fẹ́ máa fẹ́ra yín àbí? Kí ni nǹkan tó orí tó fi ń sọ bẹ́ẹ̀? Kí ni mi ò rí? Kí ló ń ṣe ń bí? Ọ̀rẹ́ ò lè wá sínú ilé mi mọ́. Kí ló ń ṣe ń bí? O fẹ́ sọ ọ́ àwọn ọmọ mi. Aláyọ̀ Ọkọ ẹ̀ ní kò pariwo mọ́. Aláyọ̀ ojú ọ̀dọ́ ẹ̀. Èmi ò lójú ọ̀pọ̀lẹ̀ yìí. Ọkọ ẹ̀ ní kò bá wí. Ọkọ ẹ̀ tó ń pin kiri tí ò mẹ́bí tí ò mara tó ń tọ̀ kiri agbolé yẹn ló yẹ kó bá wí. Ó ti wá. Sórí nǹkan tó fojú mi rí. Jọ́dá kẹ́rẹ́bẹ̀ yẹn olè burúkú ọ̀dájú. Wọ́n máa ṣe kó mọ̀ wípé ẹni tó bá fi ewé sẹ́nu ó fẹ́ rí ìjà òjá. Kí ni mi ò ní ṣe? Kí ló fẹ́ ṣe fún mi? Kí ni mi ò ní ṣe? Mr. Adejumobi, ọ̀rọ̀ yẹn ju bẹ́ẹ̀ ṣe pé yẹn lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Tí ó bá jẹ́ àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bí ẹni, tán wà ń bẹ̀, tán dóòlà ọ̀rọ̀ yẹn débi kan gbàtàgbára wọn òkà kan tó wá pè wá. Èyí tá à ń sọ ìkọ́là bá máa sọ. Ọlọ́run ló mọ iye ẹ̀mí tí ìbá ti lọ sí. Wọ́n ń ṣe dáadáa o. Àtọ́ wọ́n ń ṣe dáadáa. Ọ̀gá ọlọ́pàá, ṣẹ́rí, wọ́n ní mọ́ṣáláṣí tó wà ń lù àti iléèwé ní ò jẹ́ kí ìlú dàrú. Tí ò bá sí tẹ̀yìn agbófinró ni àwọn èèyàn ti para wọn tán kọ̀ọ̀kan. Kódà ẹ̀ ń ṣiṣẹ́. Ẹ ṣé, inú mi dùn, ẹ mọ iye iṣẹ́ wa. Àmọ́ tá a bá ní ká sọ lọ ká tún sọ bọ̀ náà. Àwọn àgbàlagbà ní gbẹ̀ni kòńdó jẹ́ ní gbẹ̀ni kòńdó. Gbẹ̀ni kùmà jẹ́ gbẹ̀ni kùmà. Orí gbẹ́ kórí bọ́rọ̀ gidi kùmà yóyó lè yun. Gbogbo ń tẹ́ ẹ sọ lè pátápátá mo mọ̀ pé ẹ̀yìn wá ẹ̀ tún wá ṣe tí ì sọ nǹkan tẹ́ ń fẹ́ gangan. Actually, ṣe rí obìnrin àti ọkùnrin yẹn ọ̀dọ̀ wọn gan lọ̀rọ̀ mi ń lọ. Ṣe rí ìkan náà àwọn obìnrin yẹn ìyàwó ọ̀rẹ́ mi ni, ìkejì ni ìyàwó tèmi. Àwọn náà bára wọn jà. Ìkan ìyàwó rẹ̀ yín. Bẹ́ẹ̀ni. Ìkejì ìyàwó tí yín. Bẹ́ẹ̀ni. Oh my God. Kódà kí lẹ fẹ́ ká ṣe? Bọ̀ ṣe rí ọ̀rọ̀ ti di àwarawa làwa. A ló máa yanjú yòókù nílé ẹ̀yẹn tí wọ́n lẹ̀ fún mi. Adejumobi, àwa ara wa làwa kò nífẹ̀ẹ́ lómi ìṣe wa òótọ́ ni bọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọba ò débẹ̀ yẹn. Tẹ bá ní ẹ̀yin ara yín agreed ẹ lè para yín ẹ lè ṣe everything but public place let it ṣe that is afraid disturbing causing public disorder. Ẹ̀yin nìkan kọ́ lẹ́ ládùúgbò. Mo fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ gan please. Òótọ́ lẹ sọ ọ̀gá ọlọ́pàá ẹ tú wọn lẹ̀ èmi á ṣe é ti rí tán. Ẹ̀yin tó ṣe ni o. Ẹ ṣeun. Ẹ̀yin tó ṣe ni. Ẹ ṣeun. Sergeant. Gbé fún sergeant my friend.
ìyàwó ọ̀rẹ́ mi. Tí bó tiẹ̀ ní tẹ́rù bá kọ òkè tó bá kọ ilé níbi tá à ń gbé sí. Tí bá lọ bá bàbá ẹ̀ tó bá ní kò sí ọ̀nà àbáyọ, èèyàn ò kí ń sá fójijì ẹ̀. Ó pè mí kí n fi ṣe orin yẹn sílẹ̀ ju kí n yẹ yàrá mi lọ. Ìwọ ló máa ń rò bẹ́ẹ̀ kí ló fẹ́ kí n máa sọ? Ọlọ́run ti ṣe dáadáa fún ọ láòkèrè ó dẹ̀ ti gbé mi náà sípò tí mo wà sókè mo wá tún fẹ́ máa rò wo gbogbo nǹkan tó kù fún wa sí ni pé kákan ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí wọ́n ṣe wá ń rò. ẹ lè ṣe wèrè o àwọn máa advice yìí kẹ máa try ẹ. Èmi ò tẹ́ mọ̀ wèrè tí sà. Ìwọ kọ́. Èmi kọ́ mi mọ́ mi sí nǹkan wà. Níbo ni mò ń lọ? Má jẹ́ ń dáná, má ti á. Ẹ sá kí ni mo lè lọ bá yín ṣe nulẹ̀ ẹ bá jẹ́ kóun bá yín ṣe jẹ́ kémi bá yín ṣe. Sá. Tí olúwa lè lè. In the name of Jesus. Subhanallah. Subhanallah. When this dog me. Pẹ̀lẹ́, that's all right. Ìfẹ́ kò sunkún mọ́. Kò ọ̀rọ̀ wa ò gbẹ́kún mọ́. Ṣùgbọ́n mo fi Ọlọ́run bá dé. It's all right, eh? Kí ló tún pa ẹ lẹ́kọ̀ọ́? Ní iṣẹ́ aláìkí gbogbo ṣe ń ṣe jọ ń torí Ọlọ́run. Wo jẹ́ ká máa dúpẹ́ o. A ní láti máa dúpẹ́ ni tán bá pa ẹ́ kó kí ló fẹ́ ṣe. Ó jẹ́ ká dúpẹ́ pé olè ara ló dẹ̀. Olè mi ò dẹ̀ ní dọ́dọ̀ ẹ̀. Jọ má sọkún mọ́, jọ gbọ́. Mi ò sunkún mọ́. Ṣé wọ́n mọ̀ wípé ìbànújẹ́ ayérayé ni pé ẹni tí ìkọ̀kọ̀ òjò dà yín pọ̀ tí ò dẹnu fẹ́ pẹ́ kó máa jẹ́ lólé ara. Òótọ́ ló sọ, but ó ti ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe sí. The deed has been done. Oyin, jọ mo fi Ọlọ́run bẹ̀, jẹ́ ká mọ́kàn kúrò bẹ̀. Nǹkan yẹ kan tí mo kàn rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni pé a ní láti move kúrò ládùúgbò mi. Àwọn boys yẹn ti dojú sọ àdúgbò wa. So better ká kúrò bẹ̀. Ká kúrò nínú ilé, ká fowó ara wa kọ́. Oyin, Ọlọ́run ní jẹ́ ká rí nǹkan burúkú. Ṣé o fẹ́ ká fẹ̀mí wa dì? Òkè ká torí pé a kọ́ lẹ́sìn ká wá fẹ̀mí wa dì. Ṣé bọ́ ṣe ń wá yẹn tán bá lọ rógun tó bóyá wọ́n ń pààyàn kan báwo ló ṣe fẹ́ fẹ́ o? Jẹ́ àkúrò nílé wa. Sórí kéèyàn máa ṣàgbé ó sàn ju ọmọlúwàbí máa jalè lọ. Yes. So please jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe, jẹ́ ká kúrò ń bẹ̀ yẹn. Mo fi Ọlọ́run bá bẹ̀. Òtítọ́. Ìran ọkùnrin wo nínú ẹ̀ fẹ́ dùn pé èèyàn kan ń báyàwó wọn sùn? Inú mi ò dùn sí gbogbo nǹkan tó ń wò. Mo kàn ń gbìyànjú mo ń mú mọ́ra ni. Ìgbà wo ni wọ́n náà máa fi wùwà sí ní tó bá yá? Mi ò lè fi wùwà sí ẹ̀ náà. Mi ò lè fi wùwà sí ẹ̀, ó kàn máa dùn yan ni.
Mo ṣe ń bẹ̀rẹ̀ ó ti ń jẹ́ kébì náà máa feel bad. This is my bed. It's alright there. Máa wà níta níbi tó ga mú sí. Owó tí ẹ wà mí. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ìgbọ̀tún tó yí kàn wáyé ní agbára Ọlọ́run. Ìdààmú ní ìsìlẹ̀ sẹ́gbẹ́ wa mọ́. Oúnjẹ ayérayé là á máa jẹ́ ní iṣẹ́. Ẹ wò sẹ́ẹ̀tì ẹ̀rí téèyàn bá irú òde gbà fọ́pù time lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra àfi ká dédé di onílé aláàbàrà ni o. Ibi tèmi Ọlọ́run ló ní kí láńlọ́ọ̀dù mi jẹ́ èèyàn Ọlọ́run kò bá ti lé mi síta ṣùgbọ́n tí eré bá wọlé báyìí wàláhì èmi kò ní pẹ́ di láńlọ́ọ̀dù tí máa sọ pé mi ò gbé ọdún kan owó ọdún méjì mo fẹ́ gbà. Ẹ wò ẹ pa gbogbo awẹ́wà tí ẹ jẹ́ ká sọ̀rọ̀ iṣẹ́ wa. Ọ̀gá ṣe rí eré mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti wà nílẹ̀ báyìí yàtọ̀ fún àwọn mẹ́rin kan tí owó dá wọn lágara tí wọn ò rówó san. Ó tún wò pé kí ló tẹ kí wọ́n gbé níjọba tí owó bá dá àwọn mẹ́rin yẹn lágara nǹkan ọba jẹ́ bíi méje. Ẹni nítorí kí mo ṣe ń gba owó iṣẹ́ ìjọba torí owó ni gbogbo ló ṣe máa lulẹ̀ yín lórí stage ní olówó sòun gbogbo dán ìyá ní ọjọ́ ọmọ dálígà olówó dán gbogbo. gbẹ́gbẹ́gbẹ́ ló síwájú jàre owó nìkan lẹ́ ń rojú ẹ̀ ẹjọ́ owó lẹ́ ń rò ẹ ronú lè ìnira tó wà ń bẹ̀ ni ẹ wá akẹ́yìnjẹ lọ́rọ̀ yìí tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí adìyẹ ń sọ ni ẹ gbọ́ tó ń sọ̀rọ̀ tó ń sọ fún yín pé ìdí gan ro òun ẹ wá o gbogbo eléyìí tẹ́ ẹ ṣe èmi ò rí sí o ẹ gbọ́ gbà tí wọ́n lọ ń gbére jọ tó ń gbére jọ ṣé wọ́n ló fẹ́ kọrin ni. àjọkọ náà ni. àjọkọ kí ni. yóò mú máàkì ọ̀sẹ̀ pé iṣẹ́ tèmi ni kí n lọ gbà wá. ọ̀rọ̀ owó kò ń lásán ṣáyé lẹ́yìn owó ló tún kù. Ẹ wò ṣẹ̀ṣì rárá tẹ́ ní ṣiṣẹ́ ara tí nìkan kọ́ ní ṣiṣẹ́ ara gbogbo wa níjọ ń ṣiṣẹ́ ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wé òkúta lára tèmi o ṣe rí eégún jẹ̀kí náà ìkàgbò mi ń gbà kékeré bí ìtàdùn ní akóredé igua ni kì í rẹ̀ kàkà kó rẹ̀ mi máa mú rẹ̀ rodò máa fi sọmọ ẹja lóore. ìjẹjẹ tí ẹ̀rẹ́ mi tí mò ń wò yìí bí mo yẹ gbẹ pẹ́ẹ́lì tí mo rí kiri. tàtà bá gba eré ọdún mẹ́ta ká má sùn ká má díjú ó bọ́ sí mi lára déédéé màá tẹ̀lé yín lọ ní straight. ẹ wo pọ̀pọ̀ ẹ kì í wò bẹ́ẹ̀ ni ṣé rí eré mẹ́ta tá a gbà gan kó tó in fact mo tún ti ń wò pé at least kó ọ̀sẹ̀ tó parí kí n tún ti rí bí eré bíi mẹ́fà méje mi lẹ̀. ọ̀la ṣẹ́bi lọ́wọ́ ẹ̀ tó sí ẹ̀ mo ń fún ẹ láǹfààní láti máa sọ̀rọ̀ ni ohun gbogbo ilé tí mo ń ṣe and listen final decision mi ni mi ò lè ṣeré ju ẹyọ kan lọ láàrin oṣù kan. lọ́sẹ̀ kan àbí lóṣù. ní oṣù listen ní oṣù láàrin oṣù kan mi ò lè ṣeré ju ẹyọ kan lọ. àtàsìkò òjò náà. now ìkànnì yẹn ìkejì àwọn ọ̀rọ̀ àdáadáa kan wà tí mo ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ kí owó olúkálùkù máa di ọwọ́ ẹ̀. yàtọ̀ kò sẹ́ni tó wọlé ọ̀dọ́wọ́ rẹ̀ àfẹn tó bá yá OU tẹ́lẹ̀. kí ló ń jẹ́ OU. pé wọ́n yá bí owó kìí sọ owó èlé o. ṣé wọ́n ní akápò ẹgbẹ́ tó fi ń yáyàn ní IOU ó ṣe mójútó ṣe tiẹ̀ àbí wọ́n wá sí complain bí wọ́n sọ pé ń gbọ́ ta ló gba IOU lọ́wọ́ ẹ̀. anybody ò wá sà. ṣe fi ti ara yín gbọ́. mi ò ti gbà lọ́dọ̀ mi wọ̀ tó fẹ́ gbà lọ́nà méjì ni. àgbàlagbà ni ẹ mú respect ẹ gan next time tí n bá gbóró nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ oh my god wàá wá eléré tó máa ṣe máníjà lẹ́yìn. ẹ má ṣe yẹn ọmọ tó máa tó ń sọ̀rọ̀ láti mọ̀ mí máa yín. ṣé àgọ́ ọ̀gá wọ̀ tí máa sáré báyìí. tó bá sáré àrí sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé bí ṣe á sùn lórí tí ṣe sáré tẹ lọ́rùn. eléyìí tó lóhùn sàláwà ó lè kọrin tó ni. ẹ dákun kí ni mo sọ.
ẹni máa jà ẹni kẹ́ wá yẹ̀ wá wò ẹ kújọ́ mẹ́ta gbogbo àwọn báńdì àtọ̀gọ́ orin ńkọ́. everybody wà dáadáa wọ́n ní pé ká máa kí yín wọ́n ní báwo ni iṣẹ́ ti yín náà. ẹ wo adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fàlùbáríkà ṣiṣẹ́ wa. àwọn ọmọ náà ńkọ́. àlàáfíà náà wà. ọ̀gá ni wọ́n sọ pé kí n gbé kinní yìí fún yín wọ́n ní kẹ́ ẹ má bínú. bẹ́ẹ̀ ni mà wọ́n ní ọjà orin tí ẹ dá sílẹ̀ ní Ọlọ́run bá ọjà kó tú ìpè kí ilé ìdúró gẹ́gẹ́ bí ìrètí ṣe mọ̀ pé tí àgbẹ̀ bá gbin irúgbìn tó bá dàsìkò kórè ó yẹ kó kórè kínú ẹ̀ dùn ṣòdí nìyẹn tí wọ́n fi ní kí n gbé ilé ìfún pé a sì ń rí ọwọ́ àdúrà yín lára ẹgbẹ́ àti lára àwọn ọmọ ẹgbẹ́ lápapọ̀. èmi nìkan tán eléyìí ò wá pọ̀ jù. àpọ̀jù bíi báwo ẹ̀yin gangan fúnra yín pọ̀ jù lè lọ́la iṣẹ́ tẹ́ ti ṣe lẹ̀ ju báyìí lọ ẹ̀yin ni kẹ́ ẹ má bínú. bí èèyàn bá ń ṣiṣẹ́ ní abẹ́ ìjọba gan ó ṣeé ṣe kéré tí ó jẹ́ kó mọ́tò báyìí tó bá fẹ́ fẹ̀yìntì òkè òkè wá lẹ́gbẹ́ yín ò mọ̀ ọ́ lọ ẹ̀ ní rí dààmú. ẹ nídìí láti dúpẹ́ rárá iṣẹ́ tẹ̀yin gan ṣe ó pọ̀ ju gbogbo nǹkan ìgbà yìí lọ. kí la ṣe àbí ká dúpẹ́ fọ́lọ̀. my dear. I'm fine. ṣé wàá gbà. a dúpẹ́ lọ́dọ̀ lọ. báwo mo wà pa. ṣé wàá. mo wà pa. mo tiẹ̀ ti rí i pé gbogbo ẹ̀ ń ṣe jọ́mjọ́. báwo ni iṣẹ́. ọlá Ọlọ́run àtọ́lá yín náà ni. olúwa ṣe ọ̀gá yín kọ́. wọ́n wà dáadáa. àwọn tó kù ńkọ́. everybody wà òkè. ṣọwọ́ ń yá. àdúpẹ́ fọlọ́. báwo ni iṣẹ́ tọ̀dọ̀ tí náà. kò kọjá àfaradà. olúwa ò ní jẹ́ kọjá àfaradà. o ṣe. my dear abógun nǹkan tí ọ̀rẹ́ fi ránṣẹ́ sí mi wọ́n ní wípé iṣẹ́ orin tá a dálẹ̀ tẹ́ ìjà dúró jẹ́ èrè rẹ̀ là ń jẹ yìí ni o. wọ́n ṣe pé ohun mi kò máa ṣe kò dẹ̀ ń ṣe pé bóyá mi ò fẹ́ kó ṣe nǹkan tẹ́mi kàn rò gbà yẹn ni pé àwọn ọmọ tó tọ́jú àti gbogbo nǹkan tó jẹ́ kó máa lack ló bí mi náà. ẹ jọ tó rẹ lọ́run tó má jẹ́ pé mi àti yín la jọ ń kọrin ṣáwọn ọmọ yóò ní ṣe ilé ayé wọn. ẹ ṣọmọ pé yẹn àti mọ̀ pé mi àti àwa ti gbọ́ ọmọ ọ̀dọ̀ tàbá gbà yẹn a máa tọ́jú àwọn ọmọ. kí ló wá ṣe wá tá àgbọmọ ọ̀dọ̀ sílé ń sìn. ṣé ọmọ ọ̀dọ̀ ni kémi máa wojú ẹ ni. ẹ wo ọ̀gbìn ẹ má dá wọn lójà ni wọ́n ń yọ̀ ni. ṣé rí bọ́n ṣe wà wọ́n sí pẹ̀lú wa lára ni wọ́n wà pẹ̀lú wa lẹ́mìí ẹ̀mí tí wọ́n fi wà pẹ̀lú wa yẹn náà ló jẹ́ kí wọ́n rírì tí wọ́n rí so wọ́n sì wà pẹ̀lú wa wọ́n sì ń ṣiṣẹ́ orin. ló bá tán. ó ga jù. ẹ jẹ́ kí mi tètè máa fi ilé ìlú àìsàn. ìwọ ti fẹ́ máa lọ ni. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣé o ti fún lówó mọ́tò. mi ò tí ì fún wọn o. no ọ̀gá ti fún mi lówó tó wà fún tó tó wá bí. ìwọ máa wọ̀rẹ́ èmi kàn ń béèrè lọ́wọ́ òun kó o má di méjì ni. mi ò tí ì fún wọn. ọ̀pọ̀ ni bọ́tí kéèyàn ó di méjì kí ló bí yẹn náà. òótọ́ ló sọ. ìwọ náà gbà kó bá mi kí ọ̀gá ẹ̀ ní mo ní kó fóun ránṣẹ́ sí mi. ẹ wo ẹ bá mi kí ọ̀gá àti gbogbo àwọn ọmọọṣẹ́ ẹ ní máa yọjú sí wọn láìpẹ́. jẹ́ kí n sọ kínní kan fún ẹ. sórí ìwọ ò ní lè lo fóònù kí ló dé. torí àwọn ọjà tó ń ta yìí ó máa ma disturb ẹ jẹ́ kí mi bẹ́ẹ̀ fi sim card tèmi sí. nígbà tẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí pé tẹ̀sán fọ́ọ̀rọ̀ ẹ̀yin kó ra wí eléyìí fún yín iṣẹ́ wa látẹ̀mí ìṣẹ̀lélẹ̀ ni mò ń jọ̀rọ̀ rẹ̀ ẹ bá mi mọ̀. bẹ́ẹ̀ ló kéde. máa sọ fọ́ọ̀rọ̀ ẹ̀yin pé ẹ ti gbà lọ́wọ́. owó ń wá mi. mo ń gbádùn rẹ. tó o bá mọ bí inú mi ṣe dùn tó tó bá nu bí inú mi ṣe dùn tó lórí kìsì ni lórí pọ́gà ti gbà pa á lọ ṣeré tá a ní bí èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gẹ̀ sínú mi ẹnìkankan wọn nu òun ní kọsẹ̀. kí ló ń sọ sórí inú tiẹ̀ ti ń dùn bí ń tí báyìí ní lẹ́gbẹ̀ẹ́ dùnú tèmi mo ṣe wà ní ti ni mò ń yọ̀ ṣẹ̀ bí ìgbà tọmọdé rábọ̀ ọjà kí ló ń sọ yìí sóró ni ta fẹ́ lọ ibi tínú mi ń dùn lé lórí mo ti gbé gbogbo bùkátà ayé mi mo ti gbé ka bẹ́ẹ̀ ni torí tí mo bá kọ́kọ́ gba owó báyìí ká ń wàá yọ gbogbo àwọn gbèsè owó oúnjẹ tí mo jẹ ń kọ̀kọ́ yẹ̀ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn owó ilé tí mo jẹ màá yọ yẹn náà bẹ́ẹ̀ sọ pé wo ló tún kù àwọn bùkátà pẹ́ẹ́pẹ́ tó wá kulẹ̀ ń wà kówó tó kù ń kò lè lórí lọ̀rọ̀ mi bá yanjú. bí mo sì ṣe ń gbọ́ wọn lóde wọn bà á dín gan wọn ni yóò seriously dùn bàjẹ́ wọn ni gbogbo ayé lájẹ àmọ́ àjàyè finance ó ní. wo o sì ń sẹ́ mi ò ń sẹ́ mi ó dàbí ẹni pé ọ̀ mọ àwọn tí ń bọ̀ wá sóde rárá. wọn wo ni. ọmọ skimẹ ọ̀dọ̀ rípu Akeem Adéyẹmí chairman Àtìbà ó ń bọ̀ ṣèyí lé ní ọ̀nàrẹ́bù Gani Wàlíù èrè basket alágbọ̀n òun náà ń bọ̀ ó di mélòó ọ̀nàrẹ́bù Rótìmí olówó lẹ́kọ̀ọ́ òun gan ń bọ̀ táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti wá tí mo fojú kan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n rí mi tí wọ́n mówó lé mi lọ kẹ́ni kankan mọ́ wà mọ́ ìgbàgbé ẹ̀. èèyàn tíráìsì èèyàn mẹ́ta pé lọ́wọ́ ń fi kàrámọ̀ sí bá. àti mo dákọ̀ lò. ṣé inú ṣé o tẹ̀ rí inú ẹ̀ bu inú ọ̀bá wa bu ṣé o mọ irú wàhálà tẹ́mi ṣe kí n tó kàn fún sọ̀gàn kan tó gbà láti lò dé o. ìwọ lọ bọ́gà sọ. irọ́ èmi kọ́
ẹ wá ti ń sàpò lórí owó tá a ti pa ẹ ti ń ṣètò bẹ́ẹ̀ ti ná. inú tèmi bu tí ẹ bá jẹ́ pé inú tiẹ̀ pò pọ̀ bí ọ̀dà èyí ló ń sọ fún mi pé inú tèmi ṣé ìwọ ẹsẹ̀ tiẹ̀ dọ́dọ̀ ga ìwọ lè fi ẹnu tiẹ̀ kọ́ fi bọ́gà sọ̀rọ̀ kọ́ gọ̀gbà. mo lẹ́nu dákú I get mountain. ọgẹ́ mountain ó ti yé mi mountain ni kì í ṣe mountain. ọ̀rẹ́ wa máa mú kinní kékeré kẹ̀. invitation ló tún fi ránṣẹ́ yìí. àbúrò. orí. ẹ wo kò sí ẹ̀kí tó máa sọ pé ká má tẹ̀lé bọ́bọ́ lọ síbi ìṣòro ètò ní lọ́jọ́ yẹn. ìyẹn ti di dandan. ṣé o mọ̀ gbà tó ti sọ fẹ́mi àti èmi. àfi tọ́lọ́run bá sọ pé òkú ló ń sọ̀rọ̀ nìkan tọ́lọ́run bá ti lókù ló ń sọ̀rọ̀ á lọ. àmì o ìwọ ṣáà ti bá mi gẹ filẹ̀ báyìí bíi kọ̀ǹgọ́ọ̀lù kémi náà wá gẹ́gẹ́lé kẹ́lẹ́nu sọnù kó ló wá máa fáwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wa lókun. màámi mà ló ń pè é kò sí. tó fi ń pọ̀ mẹ́. ẹ ló màámi ẹ kálẹ́ mà àlàáfíà àwọn àbúrò mi ń kọ́ ń bẹ̀. àmín yes ma ṣe rí ìtẹ̀sọ̀ yẹn àrùn gbogbo ayé nìyẹn àìlówó lọ́wọ́ bó ṣe wà lọ́hùn náà ló wà ń bí ló wà káàkiri bẹ́ẹ̀ ni mà àmín ọlọ́run màmí ṣé ò sí tẹ pé nídà irọ́ lórí ilẹ̀ mi níbo làwọn ti kóra wọn wá ẹ wò màmí ẹ̀yin ẹ fọkànbalẹ̀ màá kàn yín lára lọ́la yes ma. Baby a nílé lọ síbẹ̀ yẹn mọ́. kí ló dé. màmí náà pè é sìn wọ́n ní àwọn èèyàn kan ń ṣiṣẹ́ lórí ilẹ̀ mi ó dẹ̀ mọ̀ pé tí n bá lọ ọ̀rọ̀ ilẹ̀ ò ṣe yanjú lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ yẹn so àáfíì yẹn lẹ́ẹ̀díjọ́ mi. ọ̀rọ̀ tí wọ́n á bẹ́ẹ̀ ni lọ báyìí ó dẹ̀ mọ̀ pé inú ọ̀rẹ́ ò ní dùn sí ká má tẹ̀lé lọ sí òde tó nìyẹn. èèyàn máa fi kan lẹ́gbọ́ kan ni ebi ò lè wọn apààyàn kígbe máa gbọ̀yàn ìkan lèèyàn máa ṣe nu méjèèjì jẹ́ ká fi tiẹ̀ díjọ́ mi tó bá pè wájọ́ mi á lọ ṣùgẹ́t. kò burú. ṣé àwọn ọmọ yẹn ti jẹun. wọ́n ti sùn gan. Oh. Hello there. fàájì mà ló wà. Fàájì rẹpẹtẹ yìí. Orin léèrè pé inú mi ń dùn gan léèdè. ilé ìpọ̀ jù. Tí wọ́n bá bi ẹ́ léèrè pé kí ló dùn mí nù, kí ni nǹkan tó lè sọ? wèrè tí ò lọ́pọlọ gan mọ̀ pé àwọn olóṣèlú tó pè ẹ́ sóde lẹ́nu ìyẹn ló jẹ́ kó máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. kí tún wá ni. Ọ̀gẹ́dẹ̀, ohun tó rí lè dùn mí nù ni ọ̀rẹ́ ẹ̀ àti ọkọ ẹ̀ tí wọ́n fẹ́ wá síbi eré mi lọ́la. Màmá àgbọ́kànlé àwọn yẹn wọ́n kàn sọ ni kò tí ì sáré dájú pé wọ́n máa wá. Àrídájú ti wà kó máa wá. Àtọkọ àti ìyàwó kò sí ìtìbí tí ìbá sọ̀rọ̀ nù wọn. Èmi àtọkọ tó yìn sọ̀rọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ ní ọ̀sán àná. Wáyé tó wà fi ní wálé ni. ṣèbéyàn ni wọ́n àwọn kọ́ ló nira wọn Ọlọ́run ló ní wọn ó dà tí nǹkan míì tá a rò ní dáadáa tó bá ṣẹlẹ̀ sí wọn. Má lọ síbẹ̀ rárá Ọlọ́run ní jẹ́ kí burúkú ṣẹlẹ̀ sí anybody wa tó ti yẹn sá pẹ̀lú gbogbo eléyìí tó tẹ̀ wá ń sọ ó dà pé nítorí pé ò tí confam lẹ́nu wọn gangan pé wọ́n fẹ́ wá wọn ló ṣe ń sọ eléyìí so let me call them now so wọ́n fún ara ẹ̀ á fi etí ara ẹ̀ gbọ́ pé mo ti bá wọn sọ̀rọ̀. ó máa fẹ́ pè wọ́n nìyẹn. why ti mi fi ní pè wọ́n for you to confam. Yeah. Ọ̀rẹ́ ẹ̀ gangan ló pè mí mo ṣáà pé kí ló ṣe nọ́mbà tí mo pè. Hello ìyàwó ẹ̀. ọkọ mi ẹ máa kásán ìyá yìí náà ńkọ́. òun náà wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi. ọ̀rọ̀ wa àtọkọ ẹ̀ náà lásán lọ́wọ́ bíi. ṣé ní láburú ni àbí tí ìdákẹ́jì. Ọlọ́run má jẹ́ ká wá sọ̀rọ̀ èèyàn ní láburú o
dáadáa tí wọ́n sọ̀rọ̀ àtàrí ọ̀là sọ̀rọ̀ wa àti ọkọ ẹ̀. Báwo ni ṣíwà tọkọ ẹ ti ń palẹ̀mọ́ fún òde tẹ́ ń bọ̀ lẹ́ni? Torí ẹ̀ náà mo máa ṣe pè yín a máa nílé wa mọ́. Lóde. Wọ́n pè bàbá ẹ̀ láti ilé wọn àtàrà ọ̀gán ló ti jí lọ. Nǹkan tán dẹ̀ pé yẹn sí ó lágbára díẹ̀. Okay. Ọmọ tó ṣẹlẹ̀. Má pe ọ̀rẹ́ mi kúrẹ́, máa bèèrè nǹkan tí ó ṣẹlẹ̀ máa lè kí o. Ọmọ pé a ò lè sọ pé a fẹ́ dá owó padà fún àwọn tí wọ́n ti gbére fún wa léde. Tóun bá wá lè ráyè wá bí nǹkan ṣe ṣẹlẹ̀ yẹn, ìwọ wá. Ó sì yẹn ń sìn ìwọ wá. Kò tẹ̀ sí nǹkan tó stop àgàn tèmi àti ẹ bá jọ kúrò ní ibi pàtí ọ̀hún á kúkú lọ wo níbi tó bá wà. Àbí? Bàbá ọkọ mi ṣé bẹ́yìn náà mọ̀ pé tọkọ làṣẹ ìgbà tí ò sọ fún mi pé kémi nìkan dá wá ẹ wò tó bá dìgbà mí a máa tẹ̀lé yín lóde tẹ́ bá ti níṣẹ́ ṣe ti gbọ́ ẹ wò mọ́mì mi wà ní kọ́ ìtàn jẹ́ kí sáré bá wọn sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ létà. Oyin o get nǹkan tó mọ̀ níta láti sọ wípé. Ó dà o. Tíwọ hello Oyin. Oh my God. Kí ló dé? Àní kí ló dé? Wọ́n làwọn ò lè wá mọ́. Ọ̀hún wá mọ́. Kò sí wàhálà. Àwọn ṣàkọ ni wọ́n ń retí kì í ṣe pé òun ló ṣàfẹ́ kọrin ibi tó ń lọ. Ìwọ ló máa kọrin ìwọ tí wọ́n ní ìdílé rẹ̀. Yàrá ọ̀dọ̀ òṣì tó fi sọ̀rọ̀ náà. Ta ló sọ fún ẹgbẹ́ pàǹkan ni wọ́n retí? Kí ni ìṣòro wọ ọmọbìnrin náà? Kì í ṣe ẹnu òṣì ẹnu rádaràda tó fi sọ̀rọ̀ náà òun ló dá wà lálẹ́ bó ṣe dá wà lálẹ́ yìí. Ó lè má jẹ́ kí wọ́n wá àwọn kọ́nà nira wọ̀ Ọlọ́run ló ní wọ́n. Ta ló sọ fún ẹ pé wọ́n lè má wà tẹ́lẹ̀? Kì í ṣe ìsìn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda tó jábọ́ lẹ́nu ẹ eyín òkè òṣì tó ní ó ní wọ́n pe ọkọ ẹ̀ sìn tó sọ pé nǹkan burúkú kan ṣẹlẹ̀ sí tí ò ní lè láǹfààní àti wá mọ́. Àbí ẹ̀mí burúkú kan ti wà ní ẹ̀ tó lọ. Báyìí ló máa rí ó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́. Listen, owó listen kò gbọ́ mi dáadáa. Tí àwọn méjèèjì àtọ̀rẹ́ àtọkọ ẹ̀ tí wọ́n bá wá sí patí yẹn ò ní find it easy nílé. Ọ̀rọ̀ ní àbí. Sí. Ohun tó fi mú ẹ tó fi lè sọ yẹn tí yẹn dẹ̀ ṣẹlẹ̀. Ètò le jù bẹ́ẹ̀ lọ máa ṣẹlẹ̀ nínú ilé tó bá sọ. Sómi dẹ̀ nígbà ẹ̀ láyè láti sọ yẹn. Owó mi nígbà ẹ̀. Pàrọ̀ ẹ̀sán ẹjọ́. Ẹ lọ ọ̀gá kí ló ń ṣẹlẹ̀ báyìí? Àárín iṣẹ́ ààrẹ yìí náà gbogbo bíbá ikọ̀ dá paru ni kí ló dé níbo lẹ wà? Sọ fún ọ pé kán lọ wọ eléré mi ò wá mọ́. Ọ̀gá ẹ jẹ́ máa fẹ́ wọ̀n ṣeré ẹ wàá máa bí ẹ̀kọ́ ní máa fi kílẹ̀ ń sọ gbogbo tẹ̀ ń sọ yẹn kò sí ní tó jọ ẹ jọ ẹ máa bọ̀ báyìí. Mo rò kó ya wèrè ṣá àbúrò ẹ dàrú ni ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí ẹ fẹ́ gba eré mi ò sọ fún yín tẹ́lẹ̀ ìgbà táyì fẹ́ gbà mi ò sọ fún yín tẹ́lẹ̀ ó wá délẹ̀ tó ń sọ pé ibi tẹ́ kọjú sí rárá ibi tẹ́ kẹ̀yìn sí ni kó sọ fún mi. Eré wo là ń gbàjọ tẹ́ ń sọ pé à ń gbèrè jọ òkè àti gbélé iná àtàwọn máa ṣe lé tábà ní ṣe mímọ̀ lẹ́yìn ẹ̀ lókù àti gbélé iná ẹ jẹ́ ká ṣe náà ẹ máa bọ̀ ó dàbẹ̀ pé ẹ̀mọ́ tá à ń fèsì ń bíbà wàhálà ńlá là ń fèsì ń bíbà yìí o èmi gan mi ṣe wà mo ń ṣá káàkiri ni mo sáwó kètì tí wàá pè yín yìí ni. gbogbo kó sì dànù kó lórí fóònù fún mi ààrẹ ò yá ṣe ló bá lọ wá okùn tó gùn kó wá fi fà mí kúrò níbi tí mo wà yìí kúrò lórí fóònù jọ. ọ̀gá hello Kí ló dé tó sọ pé ò lọ sí ibi eré tó ń pè sí? Ó yà mí lẹ́nu nígbà tí mo bá ètò sùn kalẹ̀ síbí. Dọ́tún lọ kí ló kàn ẹ́ pẹ̀lú tó wà lẹ́nu kò sọ fún mi tó kàn ẹ́ bẹ́ẹ̀. Kí ló kàn mí? Lẹ́yìn ìgbà tó gbowó tán ṣé ò ní lọ ṣe play fún wọn. Mo rò kó sick ṣá bàbá làkùnrin bẹ́ẹ̀ ló kó wéré fún mi mo rò kó rí ẹja àrùjá. See, I'm warning you in this house. Next time tó bá tún gbé mi ní question tí o mọ̀ sẹ́sù wò ó má ṣe nǹkan tí o wọ expect fún ẹ tí n bá ṣe fún ẹ tán àwọn ẹbí ẹ wọ́n wá wú ẹ lọ hospital mẹ́rin nígbà tí ṣe nails am.
báwo ni àwọn ọmọ mi kọ́ ẹ káàárọ̀ ṣé kò ṣe wọn ìwọ ńkọ́ ẹ káàárọ̀ ẹ ra iṣẹ́ fọ́kí ni èmi náà ṣe ń wọlé ni. ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bí tẹ́ ti lọ fọnú. ṣé wọn ṣáà gba nǹkan kan ẹ pẹ̀lẹ́. ṣé ọ̀rọ̀ owó tàbí dúkìá nìkan ti ń bẹ ńlẹ̀ yìí bí yẹn bá kówó wọn mọ kówó lọ àní wọn sábà ti mú nǹkan míì pẹ̀lẹ́ mú oje bó ṣe ẹ̀ tilẹ̀ jẹ́ pé ìkan bẹ lára náà tẹ́lẹ̀ tí ò tí ì kúrò ń bẹ ewo orógùn ọkà kan nínú kòkó ọkà kan tí wọ́n bá mọ̀ ro èèyàn mọ̀ mọ́lá tẹ́lẹ̀ bèlè ń ta ṣe ká tó wá máa sọ èèyàn 4 méje tó wà ń gbàṣẹ́ fúnra wọn tí wà ń wọlé tí ń fàyọ tí ń wọlé tí ń fàyọ ẹ pẹ̀lẹ́ ẹ ń kàn ló mọ̀ ẹ ń kàn ló mọ̀. ọmọ yẹn ń kàn yàn. ẹ ṣeun wọn ò fi kankan ṣe mí o ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n mọ̀ wípé tí wọ́n bá ń ṣe àdúrà wípé níjọ́ tí ebi bá ń palẹ̀ ká má sí nílé ìyẹn gbọ́dọ̀ sanwó àdúrà ni o bí ìbá wa lówó àdúrà lọ́wọ́ kí n ṣàmọ̀ ṣe àmì àmì àmì. àmì ọ̀nà bá yín ṣe. èmi ò súnlé lánàá Adigun jọ ṣé wọn fọ́kàn àwọn ọmọ mi. wọn ná wọn ṣùgbọ́n wọ́n gbé mi létí. gbogbo ìtàn yẹn kàn fi kàn yá ni. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ pé ẹ̀ súnlé lánàá ajẹ́pọ̀ lónìí kan ló mọ ibi tára yín ọba kú sí lónìí bí ìgbà tí wọ́n san igbá kẹ́kẹ́kẹ́ bẹ́ẹ̀ lára yín ọba ṣe rí ẹ pẹ̀lẹ́ ẹ ń kàn lọ́mọ. ọmọ yẹn ń kàn yàn. Adigun lọ sílẹ̀kùn fún máa dìá. dádì yín dé. wọ́n ti dé. alẹ́ ṣe adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbí ẹ ṣe ẹ kú òǹbẹ ẹ yà fún mọ́tò kò sí nǹkan kan tó ṣe wọn àlàáfíà náà wà. bẹ́ẹ̀ ni. ẹ yẹ mọ̀ ṣe pé fún wọn o Ọlọ́run ọba ní kẹ́ fà wọ́n lé lọ́wọ́ o ṣe ti gbọ́ èpè kọ́ o ó máa ń wá bẹ̀ nígbà tó ti jẹ́ kọ́kàn ní ẹ̀ńtọ́ bá kàn lù wọ́n. ẹ kúrò ń bẹ madam. àṣẹbí mọ́ bọ̀ ni. ẹ ṣeun a ní àtúntà àwọn náà ní àdúgbò yìí. ẹ káàbọ̀ ẹ ti kú oríire náà ẹ kú oríire àpò ìyọ náà Ọlọ́run mọ̀ yọ wá kó bá kú wá náà Ọlọ́run mọ̀ yọ yín lágbára náà. àmọ́ bẹ́ẹ̀ ni wọ́n fà pọ̀ kó lè tó bá wọn. wàláì sọdá àwọn èèyàn wọ́n ń kàn yan ẹ ń kàn ló mọ̀ àbúrò nìkan. my dear. ẹ káàbọ̀ ẹ ra àpò oríire náà. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́. ẹ ṣe àfi ilẹ̀ o Ọlọ́run ti mọ̀ yọ yín ẹ rọra o. mo tẹ̀ra ń gbá wọn. alẹ́ iṣẹ́ iṣẹ́ yìí lẹ́gàn wọn wá àbọ̀ ní kẹ́ wá yẹ ilé wò. rárá àní ló ń ṣe wá Ọlọ́run mọ̀ ọ́ gbogbo gbà. my dear ẹ káàbọ̀. oríire wo náà ń kí wa fún. àwọn ará bíbá ló máa tún wálé lánàá. my dear mi ìsinlé lánàá ṣé bí mo text message sí yín. mo rí bọ̀ tó o sọ fún mi kó o ní súnlé. woman tí mo gbé lọ sí hospital yẹn gbàsá débẹ̀ condition tó wà ó worst gan doctor ní pé kí ọkọ ẹ lọ kówó wá ìfọkọ ṣe lọ látàlẹ́ àná ni ìgbà tó dé láàárọ̀ ẹ̀ ni mo tún bọ̀ nílé. ṣé kò sí nǹkan kan tó ṣàwọn ọmọ mi. ó tẹ̀lé wọn débi táwọn ọmọ wa. Olúwa ṣe já wọlé. àmọ́ wá ń kọ́. mo ti yanjú gbogbo yẹn everything ti yanjú. Ọlọ́run ṣe. wọlé ń tiẹ̀. Stop this. ṣé wípé bọ̀bọ̀ yẹn wàá ṣeré fún ẹ láyàjọ́ ọjọ́ bí ẹ. kò wá ó kàn bà iye ọjọ́ bí mi jẹ́ lásán ni ṣé ni gbogbo àwọn ọ̀rẹ́ mi fi mí ṣe yẹ̀yẹ́ pé mi ò dìde ìyàwó bàbá olówó ojú wa ti owó ojú tún tì mí. chief ẹ̀ tí ẹ̀mọ̀ nǹkan tọ́rọ̀ yìí fi worst ni tó bá dà wà nìkan ni bọ̀bọ̀ yìí disappoint kò máa ní dùn wá ẹni láti rúgbà àwọn ọ̀rẹ́ wa ta ti invite látẹ̀kọ́ látàbújá tí ogun wọn ti dé tán tí wọ́n pe pàtí yẹn máa dùn gan o wọ́n bẹ̀rẹ̀ sí ń búra pé ẹ wò wọn òun àti wọn ti ẹ lè dá ṣe pàtí kí lẹ́yìn pé pàtí fún ẹ ní láti gbèjà ẹ̀wọ̀ ẹ ní láti ṣó bọ̀bọ̀ yẹn kó mọ nǹkan tóun ṣe. ọmọkùnrin yẹn sọ pé òun ṣerú ẹ̀ mọ́ láyé wọn pẹ̀lú owó bàǹtàbàǹtà tí mo sọ fún ìlọ́po méjì owó tó béèrè ni mo sọ fún. ṣé bí àìtójú. yàtọ̀ fún yẹn àwọn ọmọọṣẹ́ mi tó wá fún ọ ní owó bándélé pé kọ́ lè wá ṣeré fún ẹ since tí mo tó mọ̀ pé mi ò ní wà available. màá jẹ́ kó yé ọmọkùnrin yìí pé ó ti gbá eégún lé bàbá mi lójú ó sì di dandan kó rí jà àwọn ọmọ ọ̀jẹ̀ ó dúpọ́. Okay. Hello?
ṣé o mẹ́rin tó sọ̀rọ̀? Mo mọ̀ yín sá bàbá wa Gbádégẹṣin. Oh, that's very good. Kí ló dé tẹ̀ wá ṣeré fún bébì mi? Ó ní bó ṣe jẹ́ ni sà. Báwo ló ṣe jẹ́? Ẹ wò ó kọ́lọ́ sá máa jẹ́ ń tààrọ̀ ọba ń tààrọ̀ jẹ ìṣòro ráńpẹ́ kan ló ṣẹlẹ̀ sí ọ̀gá wa sà. Mọ́tò gbà àbọ̀ ló gbá mọ́tò. Irọ́ sà kìí ṣe bí báwọn ìjàmbá kékeré kan ní ó ṣẹlẹ̀. Ó wá ti kú? Ara wọn ò kú wọ́n kàn ní àwọn òdì kékèké ní sà. Ó sì máa kú. Ó sì máa jọ́ lọ́run ń pèsè. Ẹ ṣe sà ẹ má tún fi kúnkún tí wọ́n báyìí ẹ jọ sà. Máa jẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé wọn bí aláyẹ kò ló dáa kó lọ bá wọn ṣeré níbi táwọn oníyọ̀bá ti ń ṣe tí wọ́n ti ń ṣayẹyẹ. Ó ti gbọ́? Ẹ sì máa gbà. Hello sà. Rome mo tún fẹ́ pa báyìí ó sì máa rí gbòó níbàjẹ́ lọ travel out báyìí. Wọ́n sọ pé mọ́ ẹ̀yin fún ara yín ẹ̀ bá dárò nígbà tí ọwọ́ mi bá tẹ̀. Ó ti gbọ́ tí ò bá jẹ́ pé program tí mo ní for now pé mo fẹ́ sáré travel n bá sọ pé nínú gan ni action ìbá bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìjọ tí n bá máa tìyà tó ṣe yẹ ẹ máa wà ń bẹ̀ lágbára náà ìgbà yẹn ló tó máa mọ̀ wípé eyín mú jabẹ lọ no forget it I will arrange another party for you tí ó kọjá bẹ́ẹ̀ ìlérí tó wá lórúkọ jòǹgàn lọ ni màá pè fún ó ti gbọ́ ṣùgbọ́n before then màá dí pẹ̀lú ẹ̀ forget it come on. Bàbá olórin ńlẹ́ o wọ́n lẹ́yìn tó kú àtẹ̀ntọ́ sọ níjọ́ kan wọ́n ríra wọn ọgbà owó eré lọ́wọ́ mi o ò ṣeré fún ọmọ mi ọwọ́ rò pé ó lè mú jẹ́ ọmọ kó ti ṣe àwọn àgbà lúnú wo ọya ẹ̀yìn ẹ̀bùn olóyè ẹ̀wọ̀ nǹkan tó ọya wọn náà máa lù ẹ̀lọ́ eré àkọ́mọ́ndà ọya bá fún mi lọ́lọ́pàá bí ogún mọ́ wà ní ọgbà mi ọgbà iléeṣẹ́ ńlá ibẹ̀ mọ́ wà pé kí wọ́n máa kó ọlọ́pàá bí ogún bọ̀ mo ti báyìí mọ́lẹ̀ ọ̀daràn kan mo báyìí mú fúnra mi mo mú lọ́wọ́ kan mo mú o ṣeun ẹ máa lù ẹ sá máa jẹ kẹjẹ ọ̀jáde o ìjọba ọkọ àrùn kì ẹ̀jẹ̀ ní ọ̀fẹ́. Mr. Adéjùmọ̀ ọ̀gá ọlọ́pàá máa dùn ìbá máa jẹyìn in fact mi retí kẹ́ dá sí ọ̀rọ̀ báyìí àtọ́ look at that guy 419 yẹn náà kí yẹn gba contract kó máa ṣiṣẹ́ fún yàn ṣeré fún yàn kó má lọ àyìn náà ewu náà gbogbo àwọn èèyàn tó ti invite yẹn kọ́ ṣé ó máa bá wọn invite ẹ padà no ẹ dáhùn ṣé ó máa bá wọn invite wọn padà àwa fún ọ ní another date it's not possible ó yẹ kí irú ẹ ò jáde kọ́gbọ́n fáwọn èèyàn it's not good tó bá yá wọn aṣọ pọlọpàá kìíní kankan ẹ jẹ́ ká gbàgbé lórí pé bóyá èèyàn pàtàkì láwùjọ lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí àbí ńkọ́ ẹni tó lè ṣe irú nǹkan báyìí sí ro chief definitely tó bá jára lómi ni àfọwọ́lágbá wọn lójú ni you said he's a popular musician mi ò rí ibi tó popular sí mi ò rí kankan lára ẹ̀ 419 ni it's not good. ẹ má bínú ọ̀rọ̀ ọdún lẹ́nu tàwa náà tí n bá ní gbogbo nǹkan tó ṣe yẹn ó dá mò ń tọ́ra mi ní àmọ́ tá a bá tètè wá gbálẹ̀ torí àwọn eré míì tó ti gbà the same thing náà ló tún máa ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni. kò yẹ ṣé ẹ̀ẹ́dẹ̀ máa wo mánéjà ẹ̀ ló lójú kòkòrò òun ló ń gbaṣẹ́ ń bí gbaṣẹ́ lọ́hùn ìgbà tó dẹ̀ ti gbá yẹn ṣe bó dẹ̀ jẹ́ kó kọ́lẹ̀ fọ́gá ẹ̀ kó gbé fọ́gá ẹ̀ bọ́ ti yẹn òun ṣe tí wọ́n owó tán máa pa lórí stage ló ranjú mọ́ wọn ẹ jọ̀ọ́ ẹ má bínú. it's no excuse please kiss excuse. àwọn èèyàn yẹn wá dé lóru wọn làwọn fẹ́ bẹ̀lẹ̀ see that insult. ẹ wo ẹ jẹ́ kí n sọ òdodo ọ̀rọ̀ fún yín kí ìsìn yẹn ò parí síbẹ̀ o màá release ẹ in your own name because of your good name màá release ẹ fún yín but ẹ sọ fún ẹ máa bó lẹsẹ ló máa bẹ chief yẹn kẹ bẹ dáadáa kó wá withdraw case kó sọ pé òun ò ṣe case mọ́ if not tí n bá gbé ìgbà yẹn lẹ máa pariwo ọlọ́pàá ò dá and you have to do that one between now and Monday. òótọ́ lẹ sọ tó bá ti jáde ń sìn èmi náà bá sọ̀rọ̀ àwa náà dẹ̀ ṣiṣẹ́ lórí àwọn tí wọ́n gbowó lọ́wọ́ á dáwó padà á bẹ̀ wọ́n á ṣe ètò yẹn ká ṣe mo wá fi ń yé yín pé the last time tẹ́ máa gbọ́ nípa irú kéèsì yẹn rèé. kò ní ìdíkọ́ jẹ́ the last one kò ní ìdíkọ́ jẹ́ the last time ẹ jẹ́ kó tún ṣe lóye lọ́la
by the time tọwọ́ mi bá tẹ̀ á pé òun tó ṣe bẹ́ẹ̀ mọ́. Ọ̀gá ọlọ́pàá ẹ ṣe gan aṣọ iye àti aṣọ iye tí yín náà ní fàyà ẹ ṣe. Oh my God. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Oh. Pẹ̀lẹ́. Ike. Mọ́ra now. It's alright. Take it easy. Ọlá, kí ló dé gan? Àtìmọ́lé ọlọ́pàá lẹ́yìn, lílù bíi bàrà lọ́la. Ó dẹ̀ jẹ́wọ́ fún mi, kí ló wà ń díẹ̀? Ó Ike. Wọ́n bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan. Irọ́ ló pa. Mẹ́wàá wà ń bẹ̀. Kódà ó ju ẹyọ kan lọ. Ṣo fẹ́ mọ̀ mí jura mi lọ ni? Wo. Kò sí nǹkan tí nǹkan bá wà ń bẹ̀. Wo. Lẹ́yìn iṣẹ́ ọ̀ràn ẹ tó súnmọ́ ẹ, èmi mo mà tún súnmọ́ ẹ jù. Jẹ́wọ́ ọ̀bùn kí n lè dáṣọ rú ẹ. Jọ̀ọ́. Wo bí o lè mọ̀ mí jura mi lọ. Tí nǹkan mi bá wà bẹ́ẹ̀ máa ti sọ fún ẹ ṣé èèyàn méjì ń pàdánù rọ ni. A ní kò sí nǹkan mi bẹ́ẹ̀ wo wàhálà yìí ti pọ̀ jù àwọn question yìí ti pọ̀ jù. Ó dáa. Pẹ̀lẹ́ mo múra. Sí wo ó ń dùn mí. Ìwọ náà ló máa take it easy. Ó dáa. Mo ti ẹ̀gbọ́n yẹn. Kí ló wá dé tó ní òní lọ fún ìdíje ọdún orin? Kò sẹ́ni tó lè kọrin ju ẹ lọ́nà o. Ṣé tàìmọ́rin kọ ni àbí èwo? Tó bá tiẹ̀ fòjò rókun kódà wáyé ìgbépò kejì. Kódà kò wọ́n mi lọ. Kò wọ́ ẹ lọ. Sí ìbéèrè ti pọ̀ jù. Tó bá ti ń lé mi lára máa jáde síta. Wọ́n láì pọ̀ jù jáde. Fún mi lẹ̀. Ó dà pẹ̀lẹ́. Fún mi lẹ̀. Jẹ́ kí n bẹ ṣe. Mo ti wà òkè. Béèrè. Ara tó yẹ kó mọ́ ò báyọ̀ mọ́. Kí má bẹ̀ wọ mọ́. Filẹ̀. O lè kó bá mi. Wo Ike owó. Last one, kò sẹ́yìn rẹ̀ mọ́. Èmi ò kọ orin kankan mọ́ mo sọ fún yín o. Yá mi ò kọ orin kankan mọ́ àbí mo bá ẹ sọ. Ẹ sáà ní kí ni problem dẹ́? Nítorí ẹni tí ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ òní ẹ wá. Mo ti sọ fún yín tẹ́lẹ̀. Mo sọ wípé tí ẹrù bá ti pọ̀ jù ó máa ń tẹ́ ẹ lẹ́rù lórí ni. Ẹ ò ní gbọ́ mi. Ìgbà tí gbogbo ẹ̀ bá dẹ̀ délẹ̀ náà ta la fẹ́ dalé lórí? Ṣé bórí mi náà ló ń bọ̀? Àbẹ́mi kọ́ ni mo lọ sùn àgọ́ ọlọ́pàá tẹ́yìn wà nílé yín tẹ́ ẹ̀ sùn tí ẹ̀ fọwọ́ rọrí tí ẹ̀ hàn ọ̀run lọ́wọ́ tá a wà yìí kórin wọ ìgbẹ́ lọ. Kí àwọn ọmọ elégbè kí wọ́n kán lu omi bẹ́ẹ̀ ni kí n lè láǹfààní àti jókòó ara mi gẹ̀. Ọ̀rọ̀ ni mo ti sọ yìí. Ẹni tó bá mọ̀ ẹ̀ pé orin wọn ò kọ tí wọ́n bá gbé orin wá bí kó fúnra rẹ̀ kọ orúkọ sí abẹ́ kó mọ̀ pé òun ló fẹ́ lọ bá wọn kọ ẹni bá súnmọ́ mi tó wá pè mí má sọ ìtókù fún. What? Ẹ ṣe ní gbogbo àlàyé yín ló yé wa. Torí gbogbo wa la mọ̀ wípé àhámọ́ ọlọ́pàá kò dàbí ilé ẹni. Mo gbàdúrà àgbàgbára Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti lọ àtìmọ́lé náà tẹ́ ẹ dé tó bá tún kù Ọlọ́run yọ yín. Àmín. Ẹjọ́. Ṣé rí nǹkan ẹyọkàn ìwà rẹ̀ fi dá yín lójú? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan Eremide tí mo jẹ́ alákòóso ẹgbẹ́ yín mo wá ń ṣe ìlérí fún yín pé ààbò eré ló kéré jù èmi bí ẹnìkan o ẹni gbà wá sílé iṣẹ́ yìí mọ́ kó dàbí jẹ́bọ́dà gbogbo ìlú Ìbàdàn Alhaji Azeez Arisekola Alao ló bá sọ wípé òun ní òde fún wa o kí wọ́n fi tírélà lóòdù owó báyìí màá jẹ́ wọ́n mọ̀ pé ààrẹ ẹ wọ́ olórin mi kẹ́ gbé fún. Ó bẹ́tà. Ìdájọ́ jẹ èso ó sì. Ó bẹ́tà. Àmọ́ ọ̀gá wa a ti gbọ́ nǹkan tí ẹ sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá láàánú ṣe eré orin mọ́ tọdún orin tí ń bọ̀ nǹkan bò láti fẹ́ ṣe. Orí ẹ̀ ò ní burú bí ẹni tó forí gbalẹ̀ ẹ wù ọ̀gá. Tàtà bá sọ pé àkọrin mọ́ ṣé nítorí orin yẹn ẹ jẹ́ ká ṣe kó wà bẹ́ẹ̀. Tí orí òun ò bá pé títí ẹ ti dàrú. Sọ fún mi pé mi ò fẹ́ mi ò fẹ́ kò sáyé orin kankan. Ó sọ fún mi pé ọdún orin kan wà níbì kan. Ọdún orin kan ló wà níbì kan ọdún oyè ni àbí kò fi ti dé bọ́lá kun. Listen,
ìjọ tí n bá gbìyànjú ìjọ tí n bá gbọ́ tí ẹnikẹ́ni nínú yín tó bá sọ pé òun kan tó wà bíkanbíkan máa báyé bàbá làkú bàbá ẹ̀jẹ̀ láì lérò rí kò ṣe rádaràdà ẹlẹ́dàgbà òṣì dànù sílẹ̀ à ń sọ bí òwe à ń sọ bí ẹnà kò sí kankan náà ẹ̀ tó yé yín. Kò yé yín sí. Ó ti yíwọ́ po. Alábàágbé ìsọ̀lẹ̀ kékeré máa ń gorí ẹ̀. kí ni wọ́n sọ gánà ṣé pàgùn dá wọn láàmú ni. aṣọ máa sọ. kí lẹ ń sọ yìí pàgùn wa ni à ń pè yàn sẹ́yìn ò mọ kínní kan ni ẹ̀ǹpẹ̀ tí àdúrà bá gbà tán ipa aládùn ò lè ka tẹ́ ẹ bá ṣàkíyèsí orin tó lọ sí fọ́gà ọpọlọ wọn ò gbé tẹ́ ẹ bá wo orí ọ̀gá dáadáa ẹ máa ẹ̀yàwó tẹ́ ẹ̀ ń borí rẹ̀ bó ṣe rí ni ẹ̀yìn wá wo orí ọ̀gá náà kí wọ́n á lè rò pé àwọn màláíkà tí wọ́n ń kọ́ ọpọlọ kan lè kó bẹ́ẹ̀. abájọ níta ìsọ ní ìsinmi pé ọpọlọ ọgá ògbé gbẹrẹ ọlọkàn tí wàá padà sí àǹfààní ní sí torí ọlọ. ọlọ́wọ́ ní jẹ́ irun tá a máa ṣe ni pé ìwọ máa kọrin kéde la gbèrè. máa lùlù ló lè dáa. ọpọlọ mi ò gbé lù. kémi ọmọ akọrin. ṣé ajá ti ń fẹ́ sí ìdíje yẹ̀yẹ́ ajá. ayé ẹ̀ bàjẹ́ ìlà. ajá ló máa dé bàbá ìjẹ pa. òkú ọ̀run. ṣé orí ló kọ yà àbí. bàlásí ni àbí sẹ́lí. ẹ wo ẹ dákun ẹ lọ ní ọ́fíìsì mi àǹkárá kan báyìí iṣẹ́ òde ta lọ lásán ẹ bá ń kó tèmi mi ní lọ́nu. kí ló sún mi débi pàlàpàlà yìí nígbà tí mò ń ṣiṣẹ́ olùkọ́ gan-an àbùkù kan mí mo kó bára mi ń di iṣẹ́ orin mo máa ṣàyọjú ràndàrà o ojoojúmọ́ wàhálà ni kò sáyè oorun fún mi kò sáyè ìsinmi tí n bá fẹ́ sùn náà máa díjú kan máa ń là kan lẹ́yìn àṣẹ ẹni tó bá lóògùn lé kò tí ì mọ̀ràn tó ń dá nítorí ògùn òkè ń jà lóòjọ́ òdìjọ́ tá a bá fa orí ọmọ tuntun tàbí kí lákàyè kó tó máa ṣòro bí agbọ́n. àbùkù rẹ̀ ẹ̀dẹ̀ ti wọlé dé. kí ló dé tó lóòlò ṣé ọdún orin ń bà ẹ́ lẹ́rù ni. nígbà tí àwọn ìṣòro kọ́ ṣàlàyé fún wa wípé ẹlẹ́ẹ̀lọ́fẹ́ dùn ún ẹgbẹ́ lè mi rò pé ń ṣòro ẹ wò ó ẹ máa gbé gbogbo nǹkan tó ń ṣe ní sẹ́gbẹ̀ẹ́ kan ni inú ilé mi kò ní ó máa ń mì mí. mo fi ọlọ́run ọba bẹ̀ ọlọ́run ò ní gbé ògo ẹ̀fẹ́ lómi tó bá lò lọ àwọn olórin kéékèèké yẹn ìgbà ọ̀nà ò ní sọ pé ìràwọ̀ wọn bo òṣùpá tiẹ̀ mọ́lẹ̀ ó máa lọ ni o. ojú mọ bí o ṣe gùn wọ́n ní tí ìbànújẹ́ bá ti borí ayọ̀ lọ́kàn èèyàn èèyàn ẹni ló ń kó òun ni mo ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì pé ẹ ṣé mo ń go through a lot of things tí anybody ò mọ̀ yeah kí la fẹ́ kọ lọ́dún orin tí anybody ò ní lè kọ but pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá mi sọ mo ready láti lọ. wàá lọ. yeah ìyẹn tí ẹ̀yin méjèèjì bá promise mi pé ẹ máa wá. ká tẹ̀lé. a tẹ̀lé lọ. a máa lọ. ṣé o máa wá. a máa lọ. kò sí problem tí o bá ti máa wá tí o náà máa wá kò sí wàhálà mo ti ready láti lọ. fún confirmation
kẹ́lẹ́ mọ̀ pé mo ti rẹ́dì láti mọ̀. Let's go. Yeah. Whoa, secretary. Fún ọmọdé orin yẹn. Ṣé máa ní láti ṣe bó wà mí? O gbọ́dọ̀ tètè wá sí tòsí. Torí o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ kó máa fi ilẹ̀ ń sìn. O máa return ẹ̀ torí mò ń lọ sí ọdún wáyé. Sá, ẹ ti bẹ́ẹ̀dì láti lọ. Bọ́ a week màá ló kù sá. Kódà kó jẹ́ ọ̀túnla. Bọ́ ẹ sọ fún wa pé ẹ̀kọ́ orin mọ́ sá. Má worry. Èmi ni mo sọ pé mi ò kọ́ mú mo dẹ̀ ti fẹ́ kọ́. Kó jẹ́ alẹ́ yìí ni màá lọ sí ọdún orin yẹn. Unbelievable. Òun lẹ ti gbọ́ yẹn fún. Thank you. Mo bọ̀ sí, máa explain fún yín dáadáa. Ok, sùúrẹ̀ ti dèjì jẹ́. Ṣé kìí ṣe bá àrùn lálẹ́? Ọpọlọ ẹ tún ti jẹun padà. Ọdún orin. Ẹ bá ń fún Ọlọ́run ní àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. Ẹ pàtẹ́wọ́ fún Ọlọ́run Elédùmarè ọba. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní òní ni a fẹ́ ṣe àṣekágbá ọdún ìdíje orin. Gbogbo wa náà la sì mọ̀ wípé àwọn tó bẹ̀rẹ̀ ọdún ìdíje orin yìí bí 100 ni wọ́n, a sì bẹ̀rẹ̀ sí ní já wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n fi kù 4. Ẹ dákun ẹ bá ń fún Ọlọ́run ọba ní àtẹ́wọ́ tó rinlẹ̀ lẹ́ẹ̀kan sí wípé Ọlọ́run jẹ́ ká ṣe àṣeyọrí di orí 4 tó jẹ́ yìí. Ní báyìí àwọn 4 tí ó wà nílẹ̀ tí wọ́n fẹ́ ṣe àṣekágbá ìdíje tí a wà mú pò kíní nínú wọn táwọn 3 yòókù ó sì máa ṣe kíní táwọn máa lọ lé pẹ̀lú ẹ̀bùn gbà má bínú àmẹ́ni tó ṣe pò kíní òun àti mọ ẹ̀bùn tí ń bẹ ńlẹ̀ fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀bùn bíi mọ́tò ẹ̀bùn lé ẹ̀bùn ká ṣe kíni ká tún fún ní àwọn owó lọ́pọ̀lọpọ̀ tí ó sì lọ ṣe kíni tí ó lọ ṣe àwọn dump oríṣiríṣi ní ilẹ̀ òkèrè ẹ bá mi fún Ọlọ́run ọba ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọ̀wàrà òjò lẹ́ẹ̀kan sí i. Ní báyìí ẹni àkọ́kọ́ tí wọ́n mọ̀ pé òun náà ni Mr. Ridwan Akànní Focus ẹ fún wọn ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọ̀wàrà òjò. Bákan náà ẹni kejì ni Dọlápọ̀ Táíwò ẹ fún àwọn náà ní àtẹ́wọ́. Ẹni kẹta wọn ni Táyé Blessing ẹ pàtẹ́wọ́ fún wọn. Nígbà tí ẹni kẹrin jẹ́ ẹni tí gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ gbajúgbajà olórin òní tí gbogbo wa mọ̀ tá a sì máa ń tó mọ̀ ń wù wá láti pé ká ṣe kí ni ká gbọ́ orin rẹ̀. Àwọn náà ni Ọlá Òkèrè Band ẹ dákun ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọ̀wàrà òjò. Láláì ní dènà pẹ̀lú rárá máa pè wọ́n bọ́ síwájú wa ń bí lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí wọ́n wá fi eré ọ̀hún dá wa lára yá láàrin ìṣẹ́jú méjì láláì ní dènà pẹ̀lú. Ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè ní Mr. Ridwan Akànní Focus ẹ fún wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. Mr. Focus please that is Mr. Focus ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fún wọn látẹ́wọ́ Mr. Focus ẹ káàbọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Kò rọrùn kéèyàn tó lè jó lórin báyìí ṣé ẹ mọ̀ pé àwọn tá a jákù báyìí bí 100 ni wọ́n. Ẹ káàbọ̀ Mr. Focus ẹ káàbọ̀ ẹ̀yin dáwọn èèyàn yín lára yá láàrin ìṣẹ́jú méjì péré. Ẹ káàbọ̀ thank you very much. Àwa lálàsà tó fọgbọ́n yọ̀ tó dáa sẹ́ni tí bá ti wá ń jù àwọn tèmi tó ń bẹ ní ìta wọ́n á kówó lè torí pọ́n tí mọ̀ pọ́ bẹ́ẹ̀ ni ṣẹ́wárọ́ lọ́tẹ̀ èèyàn tó fẹ́ máa yẹ̀yẹ́ àwa wọ́n ní ẹ̀ka sí lẹ́nu náà kò rí ìwò bó ṣe rí tó bá gbé tó ẹ̀mí tó ń gbá bá fílẹ̀ o ó máa sọ̀rẹ́ndà tó ń gbá padà wá sára. lálàsà tó fọgbọ́n yọ̀ tó dá sẹ́rí tí bá ti wá ń jọ àwọn tèmi tó ń bẹ níta wọ́n á kówó lé torí pọ́n tí mọ̀ pọ́ bẹ́ẹ̀ ni ṣẹ́wárọ́ lọ́tẹ̀ èèyàn tó fẹ́ máa yẹ̀yẹ́ àwa wọ́n ní ẹ̀ka sí lẹ́nu náà kò rí ìwò bó ṣe rí tó bá gbé tó ẹ̀mí tó ń gbá bá ń filẹ̀ o ó máa sọ̀rẹ́ndà tó ń gbá padà wá sọ̀rọ̀.
polongo káyé tó àgbà pa lólórí gan. Kò ṣẹ̀ṣẹ̀ wá nígbà tí n bá polongo wá polongo káyé tó àgbà pa lólórí gan. Testification wo ni tó máa bá dé káyé tó àgbà pa lólórí gan. Yóò kí gbèdé sákáyé má fi kọ́gbọ́n láyé fi wá gbà pa lólórí gan. Mixalẹ̀ jọra olórin ọgbọ́n dákun yá wà nínú ìlú ẹ̀. Ẹ̀bùn tọ́lọ̀ fún ẹ̀kọ́ fi tún tẹ̀dá sí. Ọlọ́pàá ọmọ Ádámà ló ń ṣe àdúrà o. Ó wá dàgbà dògbò akọ fújì ìlà o. Ìṣáálà ò wá kan ní ìwà jèrè ọmọ. Ọmọ kékeré kan ní rí níwà ọmọ lè bọ́ mú òun dà. Sẹ́rà àwọn tó mọ̀ rírì akọni Mr. Focus àgàgà bí àwọn tọ́mátì wá ń ṣàdúrà àwọn àmà wá sọ pé ọmọ mi alákànnì rí lè wà nù màmú fẹ́ ọmọ bíi Mr. Focus ni ó fún mi aláwù orí tó bá kọrin àbí bí ṣéwù ni àsọpọ̀ ọmọ Ádámà ló ń ṣe àdúrà o pé má dàgbà dògbò má kọ fújì ìlà o ìṣáálà ò wá kan ní ìwádìí ọmọ. Ọmọ kékeré kan ní níwà ọmọ lè bá mọ̀. Ìṣáálà ò wá kan ní ìmájèrè ọmọ. 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 Lọ́lọ́ ọlọ́run gbogbo wa náà lájèrè ọmọ ẹ̀dọ́gbẹ̀ bá ń fún Àkànní ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọ̀wàrà òjò ẹni lọ jókòó orí ọ̀hún pinrin mú yàtọ̀. Ní báyìí ẹni ẹlẹ́ẹ̀kejì tí màá pè síwájú wa ń bí tó ná wàá dá wa lára yá láàrin ìṣẹ́jú méjì gẹ́gẹ́ bí akẹgbẹ́ rẹ ti ṣe òun náà ni Dọ̀lápọ̀ Táíwò ẹ̀dọ́gbẹ̀ bá mú àtẹ́wọ́ kó ẹ fún ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọ̀wàrà òjò. Dọ̀lápọ̀ Táíwò ẹ tún fún wọn ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí ẹ dákun ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yìí ṣe ń fún wọn látẹ́wọ́ làwọn èèyàn wọn náà tó ṣe ń gbádùn wọn sí. Dọ̀lápọ̀ Táíwò, over to you. Thank you very much. Bóyá ọmọ Dọ̀lápọ̀ tún ti dé. Ọmọ Dọ̀lápọ̀ tún ti dé. Olórin àgọ́ fi gbọ́gbọ́n. Olórin àgọ́ fi gbọ́gbọ́n.
àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. Ó lágbára ńgbà tí mò ń gbọ́ ọmọ tó lápọ̀ tún ti dé. Ó ní agbára. Ẹ bá fún ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. Kò rọrùn rárá. A máa jẹ́ pọ̀ rọrùn nínú wa iná ọ̀bá bọ́ọ̀dì orin làwa náà ọ̀bá máa kọ́ ń wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Ní báyìí ẹni ẹlẹ́ẹ̀kẹta tó kù tí mo fẹ́ pè síwájú wa ń bí tí àwọn náà wà á dá wa lára yá láàrin ìṣẹ́jú méjì péré. Àwọn náà ni Taiwo Blessing. Ẹ fún wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. Taiwo Blessing. Ẹ pa àtẹ́wọ́ fún Taiwo Blessing. Ẹ dákun ẹ tún máa fún wọn ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí. Taiwo Blessing. Taiwo lálẹ́ òní yóò pinrin mi yàtọ̀. Taiwo Blessing. Thank you very much, Mr. Taiwo Blessing. Ladies and gentlemen, ọlọ́láyé ló bá ròyìn kan. Àwa ló ta tọ́mọlé kọ́ sí ilẹ̀ lọ́jọ́ sí. Sóhun ló wá di pàtàkì ìgúnlẹ̀. Àwa ló kú ta tọ́mọlé kọ́ sí ilẹ̀ lọ́jọ́ sí. Sóhun ló wá di pàtàkì ìgúnlẹ̀. Èmi láyé mi ni ó máa yọ nínú tó. Ìgbà tí ìgbà tèèyàn dé o. Èmi láyé mi ni ó máa yọ nínú tó. Ìgbà tí ìgbà tèèyàn dé o. Ìgbà tí ìgbà tèèyàn dé o. Wẹ́ẹ̀sì. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tì í. A sì máa gòkè sí i. Torí bí kí ìkàlàyé ti ní. Ó ti sọ́ọ̀kì pẹ́ ká láǹtakùn àwò. Láti fi dádò máa tó dàpọ̀ lọ dádò. Àtàdó àwáyé àtúnmọ̀ àtàkùn ẹ̀ lọ. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tì í. A sì máa gòkè sí torí bí kí ìkàlàyé ti wá. Ó ti sọ́ọ̀kì pẹ́ ká láǹtakùn bá tó. Láti fi dádò máa tó takùn lọ dádò. Adájọ́ àwáyé àtúntò àtàwọn ẹ̀ lọ. Óyá 1 2 3 4 orí mi máa ń jẹ sẹ́yìn. Ẹlẹ́dàá mi máa jẹ sẹ́yìn o. Láyé orí mi máa jẹ sẹ́yìn. Láyé mi blessing. Ẹlẹ́dàá mi máa jẹ sẹ́yìn o. Máa jọ sí bíbí dábà dìbò. Máa jọ sábà dárí bí dàbọ̀. Máa jọ sí bíbí dábà dìbò. Máa jọ sábà dárí bí dàbọ̀. Ó dayọ̀ 1 2 3 4. Ẹni bá ní ká máa ṣe káwa. Ó kọ́lé tó pọ̀ yóò máa sùn dá. Ẹni bá ní ká máa ṣe káwa. Ó kọ́lé tó pọ̀ yóò máa sùn dá. Alára ti gàràdá ó ní gangan máa lálára. Ó ti gàràdá ara onítàn ní alára. Ẹni bá fọmọ wá mọ́ o. Ẹ bá ń fún wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. Tẹ́ ẹ bá gbọ́ tẹ́ bá ní 1 2 3 4 gbàǹ. Ó ní agbára. Ẹ fún wọn ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. Ẹnì kẹrin wọn lẹ́ni tí ó kù tí a pè sí iwájú wa ń bí láti wá fún wa ní kó wá dá wa lára yá láàrin ìṣẹ́jú méjì péré. Ẹni tí gbogbo wa ti mọ̀ ni bí ẹni mo wó. Gbajúgbajà òṣèré ni.
bó sì jẹ́ wípé tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n bá ń kọrin bì kan tí wọ́n ń kọjá lọ ó fẹ́ dúró láti pé kí ni ó gbọ́ orin wọn. àwọn náà ni ẹni tí gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè síwájú wọn àyín Ọláòkèrè band. ẹ fún ní àtẹ́wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò. torí Ọláòkèrè làwọn ará bí ṣe wá o àbẹ́ẹ̀rí bọ́ ṣe páláriwo ẹ tún bá ń fún ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí Ọláòkèrè band ló ń bọ̀ yẹn. ó pírímù yàtọ̀ ó lágbára jù ẹ tún pa àtẹ́wọ́ ẹ máa bá ń fún ní àtẹ́wọ́ tó o bá pàtẹ́wọ́ kan fún ọdún kan ló lò láyé tó o bá pa méjì fún ọdún méjì ló máa lò iye ọdún tó o bá fẹ́ lò páyà àtẹ́wọ́ yẹn fún. olórí ọba iná ẹni ìgbà èmi ọmọ Sẹ́ríkì Babalógun òtítì fara ti bọ́ tó ràbọ̀ kènìyàn tó ràbọ̀ kò pọ̀ ọjọ́ tí òpórógùn lòpó yìnbọn èmi ọmọ wòórà kí má bàa ẹrúkẹrú abilala lẹ́nu sẹ́ ẹni bá mọ yìí wúrà látà fún mo ta yìí fún yín járe ẹ̀yin tèmi ìbànújẹ́ ò ní dé báyìí o. ẹni tí ò gbọ́ kó yá gbọ́ o Bọ́lá Òkèrè ló ń bọ́ lọ́wọ́.
ìfẹ́ ńlá lọkọ̀ ló wá lákùnrin yìí iná lọ gbá mú àgègè lọ́tẹ̀ mọ́lẹ̀ lórí stéèjì náà ó fẹ́rí jálé agbọ́n mágùn lórí mágùn bẹ́ẹ̀ ni mágùn kí Oníkòyí ó sì tó lè sinmi ogun ó dìgbà àrọ̀nù bá wálé láì rí obìnrin tọmọkùnrin yìí lu mágùn lára rẹ̀ kọ́tọ̀ sí lẹ́nu yẹ̀rì báyìí kò lè bọ́ mọ́ ẹ̀. èmi ò mọ ibi tó ti fara káṣá mi ò mẹ́ni kókó mọ́ ọ láǹgbọ́. ọ̀gá yìí náà jẹ́wọ́ ẹ wo ẹ ṣé ẹ lọ́rọ̀ tó wà lẹ ikú lẹ̀ ń bá ta tẹ̀gbọ́n yìí o òṣùwọ̀n náà tẹ̀ lè gbé gbà ipò kìí lẹ́ẹ̀mù ikú ni ó ṣe pò kínní ẹ dákun ẹ má dàwọ́ ọmọ sẹ́yìn sílẹ̀ fún yàjẹ́ ẹ dákun tó Ọlọ́run a sì lérí lọ́tún la bàbá lẹ mọ̀ ń náwó sí. mánéjà wa ni ọ̀gá tí ẹ ń kọ lóyin adé ni. òun fọ́ lẹ́nu. ẹ ń fọ́ lẹ́nu sóyin adé nìkan tó ní ìyàwó rẹ̀ náà máa wọ́ ọ́fíìsì àbí gbogbo náà lẹ̀ ń fọ́ lẹ́nu. láì jẹ́ pé rẹ ni tẹ́ ń wí ìyàwó rẹ̀ tẹ́ ń wí àbọ̀ rẹ̀ lẹ́sìn pé ni láì jẹ́ pé rí ọlọ́mọdé mo kì í kó àṣẹyìndé. ọlọ́mọdé àbí èyí má sọ̀rọ̀ dé òun fura sí hàn ṣé gbogbo ọdẹ bá ń kọ́ lóṣèlú ìdẹ máa rẹ́rìn sí wọn ẹ̀ ń fọ́ lẹ́nu ni. ọ̀la ọ̀gá fóònù ìtajà ni. báwo ló ṣe ṣẹlẹ̀ gan. bàbá ọ̀rẹ́ ẹ̀ àti ìyàwó ẹ̀ náà ló dé. ṣé ẹ̀yin lọ́rẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ìyàwó oníṣì. yes. àwọn ni mánéjà wa tẹ́lẹ̀. if there is anything tẹ́ bá fẹ́ ká ṣe bàbá ṣe owó wa. ọ̀rọ̀ owó kọ́ owó ọ̀tẹ̀wò tí ń bẹ́ńlẹ̀ yìí tọ̀ ló lè tẹ̀. ìtọ̀. ìtọ̀ ẹ jẹ́ ká tọ̀ náà. kì í ṣètò general ìtọ̀ private ni. private bíi ti báwo. ẹ wo ẹni tí ọmọ tó wà nílẹ̀ yìí lu mágùn lára rẹ̀ ọ gbọ́dọ̀ tọ̀ sí lẹ́nu ọba ti tọ̀ sí ara àbáyá. mánéjà ẹ náà ti tún tẹ́wọ́ bẹ́ẹ̀ tí ẹ̀bẹ̀rù yín ẹ̀bẹ̀rù ọlọ́run tẹ́tọ̀ ní màdá ti wà níbí ṣé bẹ́ẹ̀ mọ̀. mọ kí ni. ọ̀gá ti jẹ́wọ́ pé ẹ̀ fúnra yín lẹ́nu wọn náà fọ yín lẹ́nu. fífọ́ lẹ́nu bíi ti báwo kí ni tèmi nínú nǹkan tó wà nílẹ̀ yìí. if that is the case ẹ jẹ́ ká wá ẹni tó lu mágùn lára ẹ̀ kán wá tọ̀ sí lẹ́nu. ọ̀gá ẹ dẹ́ fọkùnrin ẹ̀. má bínú sí mi ìgbà tí mo rí pé díẹ̀ ọmọkùnrin ò tó pẹ̀lú iṣẹ́ tí mo ṣe òun ni mo fi wá sọ́dọ̀ bàbá. lọ́jọ́ kan ni wọ́n sọ pé kí n ṣètò kọ́ kí n wádìí yẹ kí n pa kí mi nìkan dájẹ́ àmọ́ oyin jẹ́ ń bẹ. èmi. ìgbà tó oyin jẹ́ ń bẹ nǹkan ò lọ déédé mọ́ mo wá ń bá bàbá kí lọ́nà àbáyọ. ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ wá là ń lójú bẹ́ẹ̀ ṣe là fún wọn lé àdó o
ẹ là fún mi bẹ́ẹ̀ ṣe là fún wọn lóde ìjẹrò ọ̀rọ̀ ọlá òkèrè ni ó rú mi lójú ẹ wá là mí lójú o. èyí ti jẹ́ wàá lògiri ìta ojú kóńkó báyìí láàánú lù ń kókó kọjú sáyé kọ kẹ̀yìn sọ́ràn. oyin adé lélẹ̀ yìí oyin adé ni. oyin adé lélẹ̀. ìyàwó ọ̀rẹ́ mi ni máníjà mi tún ni. ọ̀dà gbọ́ bóun tiẹ̀ ti jẹ́ o. àmọ́ lẹ́nìkan kan jẹ́ ń bí oúnjẹ ọbẹ̀ yìí ni. Oh my God. oyin adé ebi ọmọ mo lọ mú lẹ́tà nínú ilé ni mi mọ́ mo tiẹ̀ wá lẹ́tà mo wá títí nínú ilé mi ò mọ̀ mi ò mọ̀ kó tí ó ti ń gbọ́ ní ìjọ bẹ́ẹ̀. ọmọ àgọ̀ sẹ́mi mo wá gọ̀ ní nísìnyí àbíwọ̀ ọmọ àgọ̀ sẹ́mi mo gọ̀ bẹ́ẹ̀ bá ṣe pé kíní ẹni tọ́tọ́ bẹ́ẹ̀ wò lọ́gbàdùn ọbẹ̀ ìtọ́wò là máa dùn ọbẹ̀ ọ̀gbọ́ ni ẹni tọ́tọ́ bẹ́ẹ̀ wò ọgbàdùn ọbẹ̀ jẹ́ ẹni tọ́ jẹ́ gan lọ ọwá ní ọ̀sẹ̀ nìkan kan wo bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ni ó gbọ́dọ̀ fẹ́ sílé ni gẹ́gẹ́ bí ìyàwó bẹ́ẹ̀ ni. kí n fẹ́ ìyàwó ọ̀rẹ́ mi sílé. bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá sì lè fẹ́ orí ọgbọ́dọ̀ máa wà lákàtà rẹ̀ bí ọba ti fẹ́ ṣe é ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ọba kan wá ṣe é ṣe bọ́ba ti di pé ẹ fẹ́ lọ ṣe é ọgbọ́dọ̀ wọ́nà bẹ́ẹ̀ sì jọ lásìkò tó ọba ṣe kankan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo oore tó yẹ kó máa wà lọ́dọ̀ rẹ ọba jẹ́ náà lé tí wọ́n lọ́wọ́ ibẹ̀ ni rí ọ máa lọ o. tí mo fi yọwọ́ bí olè wọ́n bá oyin lájọṣepọ̀. ìyẹn ni pé wọ́n ló lè tó ń wá sílé mi tí ò kó dúkìá tí ò kówó tó tún ń jíyàwó mi jẹ aṣẹ́wó ní páńpẹ́ mágùn tí mo dẹ sílẹ̀ mú. ìwọ wàhálà ò ní bọ́m̀bẹ̀. pẹ̀tẹ́lẹ̀ oyin adéjọ́ oyin adéṣàjọ́ ẹ dákun ẹ bá mi bẹ ìyàwó mi ẹ má jẹ́ kó ọkọ mi kú ẹ má jẹ́ kó lákù. ẹ dákun ẹ wo alẹ́rẹ́ lọ́tún la ẹ dákun wọ́n tọ̀ sọ́ọ̀gà lẹ́nu ẹ dákun. ọ̀rẹ́ ọ̀run mi rẹ̀ ní ẹ̀dá. wọ́n má dàbí ká ní àwọn arábí ìfarasọ̀rọ̀ wọ́n má ti lọ ní. fi ọlọ́run ọba bẹ̀ ó dùn mí ó dùn mí gan ju ẹ lọ ó dùn mí wọnú eegun tábà ní kókó sìn jọ kí ni òkú Ọláòkèrè fẹ́ ṣe fún wa kò wúlò fún wa tábà wo dúdùn egbò a máa họra kan eegun ni mo fi ọlọ́run ọba bẹ̀ wábì kan tọ̀ sí ká gbé fún kó mú ká get out. Yes. láì jẹ́ pé wọ́n tọ̀ sí lẹ́nu ọ̀rọ̀ lè rọ o. bàbá ẹ jẹ́ kí mi tọ̀ ìtọ̀ tèmi náà kan ẹgẹ́ ìtọ̀. kódà títọ̀ rí ọ̀tá lẹ́nu kò lè dẹ́rọ èyí tí ń bẹ nílẹ̀. ṣé wà lọ bá wọn ní wọ́n bá jẹ tẹ wọ́n tọ̀ ránṣẹ́ àbí. ìṣàlù nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ wọn. Oya, àwọn ti dé. Oya gbé wá. Oya. Bàbá, àwọn ìyá gbẹ wá. Níbo làárọ̀ yín wà? Oya.